mọ́ bí ẹ ti tẹ bí mọ́ agolé ní tí ẹ bá wojú mọ́ màwòrán dáadáa àgbà kan nínú ọ̀tọ̀ olóṣèré ìtàgé àbí. òṣèré ìtàgé àtòṣèré gbogbo orí bẹ́ẹ̀dì. àwọn ọ̀nà tí wọ́n lójú mọ́ màwòrán. àtòṣèré orí bo. orí pápá. àwọn ọ̀tàn kò tó ọ̀rọ̀ sí wọn àgbọ̀ wọné lẹ́nu wọn ẹkú dédé àsìkò yìí o bàbá wa orúkọ yín fáwọn tó wà nílé. ó kọ mi fáfàní àwọn tí ọmọ mi tẹ́lẹ̀ àbí àrùn ó kọ mi ní Ọ̀bẹ́ńkẹ́fẹ̀yìn ẹ ọkùnrin 17 ọkùnrin 17 tí wọ́n ń pè lẹ́yọ kan oṣù wọ́n máa ń bàtàlíọ̀ Caterpillar boy sí ọ̀kadà kan òde bá forí gbẹ́rí. àwọn àrẹ ìlú Iléṣà lẹ́ni. Iléṣà làwọn Ìwúde Ìjẹ̀ṣà tí gbogbo ẹ̀ sì ń dùn mí dodo ẹ̀fọn kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ tèmi. Ìwúde Ìjẹ̀ṣà ni ọdún kan gbòógì nínú àwọn ọdún tí ń bẹ nílẹ̀ Yorùbá nílẹ̀ Kóòtù Òjíire ńlọdún ilé bí wọ́n ṣe máa ń ṣe ọdún ọlọ́jọ́ ńlẹ̀ Ifẹ̀ tí wọ́n ń ṣe Ọ̀ṣun lóṣogbo tí wọ́n ń ṣe Odújẹ ọba tí wọ́n ń ṣe Àkọ̀ráyè Mọ̀dákẹ́kẹ́ tí wọ́n ń ṣe Àkọ̀ráyè Mọ̀dákẹ́kẹ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni wọ́n ṣe ń ṣe Ìwúde là ń ṣe o Ìwúde Ògún ni tí wọ́n ti wá yí padà báyìí sí Ìwúde Ìjẹ̀ṣà. ẹ fi àmọ̀ràn yín ẹ fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Ìjẹ̀ṣà tán wà nílé àtìlẹ́yìn odi. all my battalion from outside and the end of diaspora. ẹ gbogbo yín la kí o ẹ ṣé gan ni mo dúpẹ́ o ẹ dákun mọ́ fọlọ́run bẹ̀ yín gbogbo àtìlẹ́yìn yín pátápátá àti gbogbo bẹ́ẹ̀ ṣe mọ́ yé wa sí àyẹ́sí wa kò ní sún yín kò ní rẹ̀ yín agara ò ní dá yín torí agara ìlú Ọlọ́run ọba ẹ sì ní rí dààmú ìjọ kan bíi tí wò péré mọ́ àgbà náà ní bá yín nájà bí ó ṣe jẹ́ náà. ẹ ṣé bàbá wa ìmúra yín yàtọ̀. irú ayẹyẹ tí a ṣe lọ́jọ́ tèmi kí a tó ṣe ayẹyẹ àwọn ìgbésẹ̀ wo la máa ń gbé nínú ìlú kó tó di pé ayẹyẹ. àwọn ayẹyẹ máa ń pọ̀ àmọ́ ayẹyẹ ilé tó nítumọ̀ jù ní láti jọ tí wọ́n bá ti ṣe ọdún ìbẹ́gùn bí wọ́n bá ti lè bẹ́gùn tán báyìí àkọ́kọ́ ti ṣe ọdún ti bẹ̀yẹn lẹ́jẹ̀sà kó tó wá di pé yóò wá kan Ìwúde lẹ́yìn Ìwúde báyìí yóò tún kan ìmí lẹ́yìn àwọn ọdún pọ̀ ìyá rere náà ti wà nínú ọdún ilẹ̀. báwo ló lè ṣe rí lọ́kàn yín. ṣé lónìí ọjọ́ gbogbo náà ní iṣẹ́ àmọ̀ká wà fún ara wa náà àti ẹ̀ lọ́jọ́ ìbànújẹ́ ọjọ́ kan èsì inú ìbànújẹ́ lọ́dọ̀ ọtí ya torí ẹsẹ̀ ríńdò ní ẹ má jà tanra wa o bàbá kan ló bí ọdún inú mọ́ ń bí mi tọ́mọ rẹ̀ bá ti wálé wọn mọrú ọdún tiẹ̀ ọdún dandan lọ́dún tiẹ̀ ní máa ń wálé tó yẹ pé yóò pín mọ́tò yóò máa fún àwọn òbí rẹ̀ ní mọ́tò yóò máa fún àwọn òbí rẹ̀ lówó ọkọ lé fún wọn lóòótọ́ àmọ́ àwọn èèyàn wá pé wòrí láyé wọ́n wá wò pé irú ọdún òṣì ọdún àdáwó rẹ̀ bọ́dún kérésì bá dé àwọn èèyàn wálé bọ́dún new year bá dé àwọn èèyàn wálé bọ́dún Ìwúde bá dé àwọn èèyàn wálé ọdún tiẹ̀ kò séèyàn kankan tó wálé rí tó wá kí yẹn rí àfọn àti ìyá rẹ̀ àti bàbá rẹ̀ nìkan. ẹ ṣe à ń lọdún òṣì. bàbá wa gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ẹ jẹ́ kan gbòógì nínú òṣèré orí ìtàgé nípa wo gan lè máa ń kó gan. ẹlẹ́rìí jàpá ẹ wá ń béèrè bó nínú rẹ̀ ti rí ẹ̀rí bóde rẹ̀ gan ti rí ni bó lóde jàpá gan ti rí ẹ má ti lóde jàpá yóò ti mọ bínú rẹ̀ ṣe rí. I'm a one and only comedian African standing and standing of international comedian. àjọṣepọ̀ wo ló máa ń wà yẹn lẹ́yìn àyìn àti comedian àjọṣepọ̀ wo lẹ́jọ́ máa ń ṣe. èmi wọn máa ń ṣàṣepọ̀ dáadáa èmi wọn máa ń ṣàṣepọ̀ ẹ bá rí irú Sanyẹ̀rì nísìn àjọmọ̀ dẹ́nwò náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan Ọdúnládé náà àjọmọ̀ dẹ́nwò àti àwọn yòókù bẹ́ẹ̀ àjọmọ̀ dẹ́nwò sí àmọ́ gbá síra wọn pàápàá jùlọ ìwé àti ilé abẹnú fẹ́lẹ́fẹ́lẹ́ àjàmbàdàn. fún àǹfààní èèyàn wa ti ń gbọ́ wa ti ń wò wá lójú móhùnmáwòrán láti ìṣẹ́jú kan sí méjì ìkànnì òṣèré orí ìtàgé Pangoji nílùú Nàìjíríà lẹ́tí máa rí bẹ́ẹ̀ ọjọ́ bàbá Sùwé gan lẹ́tí láǹfààní àti máa wò lórí móhùnmáwòrán tálàwòkọ́ṣe yìí gan bàbá wa. ẹsẹ èmi ò láwòkọ́ṣe kankan àmọ́ ọmọ kan rí mọ̀ pé àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ lọ́wọ́ jẹ́ ìwọ̀n akọni tí mo kàn ń jọ kìnìún àná mo ní ẹ má pè mí ní lúkúlùkù o ẹ yé pè mí ní lúkúlùkù o Ọ̀bẹ́ńkẹ́ ni èmi ń jẹ́ ẹjẹ́ kó máa yé wọn ó yàtọ̀ síra wọn. àbí fámìlì bàbá Sàlá ni torí ìlú bàbá Sàlá la wà. bẹ́ẹ̀ bá pè mí fámìlì bàbá Sàlá ẹ̀ sí pé níjẹ́ òní náà gba bàbá Sàlá kú akọrin fún un. irú olùwọlé ẹ̀kọ́ fún bàbá Sàlá. ẹsẹ̀ oúnjẹ yóò dáa fún yín ìgbà náà làwọn èèyàn tó mọ̀ pé àwọn kérúbù àti sẹ́ráfù wọn yá mi lóhùn wọn jí mi lóhùn orí lò ìgbà náà la sọ pé ìpìlẹ̀ kọ́mẹ́dì sọ́nsá lè yí jẹ́ tí bàbá wa fẹ́ sí àwálé kò sì wá ní jẹ́ pé Ọ̀bẹ́ńkẹ́ nìkan ni yóò mọ́wọ́ bàbá Sàlá. ó gbọ́ ẹ̀yin yẹn wọ́n tí wọ́n fà ní àti máa wò wá lójú móhùnmáwòrán Ọ̀bẹ́ńkẹ́ lẹ́tí láǹfààní àti máa wò lójú móhùnmáwòrán fáfàní ẹ̀wọ̀n èèyàn tí ń darapọ̀ mọ́ kí lorúkọ yín gan nígbà tó bàbá wa. ó kọ mi gan lẹ́kùnrẹ́rẹ́ Christopher Níyì lèmi ń jẹ́
ọ̀bẹ̀ǹkẹ́ aláwọ̀dẹ àjẹsà wọ́n máa ń battalion caterpillar boys tó padà náà ò lè fi kéde àjọ onígbárí bẹ́ẹ̀ yẹn bá dẹ̀wò yọ̀ dọ̀tán erin dẹ̀wò ń jọ́kìnrin àná ìwé ẹ̀yẹ bọ́ọ̀sì mọ̀ jẹ́. fún àǹfààní àwọn tí wọ́n ní ẹ̀bùn láti ṣe orí ìtàgé tí wọ́n sì láǹfààní àtòrí ọ̀fẹ́ láti máa wé lójú mọ́ màwòrán àmọ̀ràn wọlé ní fún wọn. nǹkan tó ti ń gbà wọn lámọ̀ràn ní kí wọ́n lámù mọ́ra. ẹ pè nọ́mbà yín ẹ nà nọ́mbà mi adé abẹ́ báyìí lè kọ́lẹ̀ ó nà yín o sẹ́ǹgbọ́n ó nà yín o 61 37 40 71 lẹ́ẹ̀kan sí ó nà yín o 61 37 40 71. akínyìn yìí àwọn tí ẹ̀ ń láǹfààní àdúgbò. ó dẹ̀wọ̀ ẹsẹ̀ yọ̀mọ̀ ká. Ẹgbẹ́ni chief Yéṣu máa ṣe wá. Yàrá.